Holy Center Ramality. Díẹ̀ lára ìwà wèrè tí a máa ń hù nínú ayé tí a pè ní ìwà gidi kàkàkà. 1. Bí pé ká rí ẹni tó wà láàyè ká má fi ìfẹ́ hàn sí. Kí a wá lọ máa fi ìfẹ́ hàn sí ẹni tí ó ti kú tí kò lè ṣe wá ní àǹfààní kankan. Orí burúkú ni. Ìwà wèrè promise ni. That is 1. 2. Bí ká fi ẹni tí ebi ń pa sílẹ̀ tó sì wà láàyè láì fún ní oúnjẹ. Kí a wá lọ máa fi owó náà ra flower lọ fún òkú tí ò lè ṣe wá ní àǹfààní kankan. Orí burúkú tó tó kò sí. Kódà orí burúkú promise ni. Ẹ ṣírò lè kẹ́gbéyẹ̀wò. Kẹ́ change mindset yín. Ẹ fi ìfẹ́ hàn fún ẹni tó wà láyé tó lè ṣe ní àǹfààní. Òkú tí ẹ fi ìfẹ́ hàn sí yẹn kò lè ṣe ní àǹfààní kankan mọ́. Ẹ jẹ́ ká stop wèrè. Ọlọ́run ká ṣẹ́gun fún gbogbo wa. Kí